Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ọlọ́run o, we are different. It's because of bàbá tá pè mí náà ń bú. I don't mind honestly. Ṣèbọn àwọn kan tó náà ń bú àwọn òbí wọn lánàá tí mo rò pé ẹ ṣe ń bá gbàlagbà. You don't do that. Ṣé ẹni tí a bá tètè stop gbogbo kìíní ègún là ń pè sáwọn ọmọ yìí lórí. They need to stop it. Tọ́mọ ní òtítọ́ ẹ̀ fi wọ́n lẹ̀. No. It shouldn't be. Ọmọ náà jẹ́ sí wa. Wọ́n bá dẹ̀ náà èmi ò tẹ̀lé náà ọmọ òṣì. Torí àwọn yóò ṣì wọn ló bí wọn. Bá wọn parí ìjà torí mọ́mì tí mo ní wọ́n ń bú lánàá tán náà wọ́n ti yanjú ẹ̀. I don't care. Bàbá tó ń bú ńkọ́. Àwítí àwọn kan ní ìpè àwọn kérúbù. Kérúbù wo lẹ ti wá ná? Mi fẹ́ dárúkọ ẹ̀ torí mi tiẹ̀ make relevant mọ́. Wọ́n lẹ́nu ẹ̀ mú àgbàlagbà lẹ́ ń bú kiri tó dẹ̀ máa gba ìpè sórí ẹ̀ according to 10 commandments. Tí o gbọ́rọ̀ Ọlọ́run ìwọ ní ìwọ wòlíì ọ̀pá wo ló gbà ṣọ́ọ̀pá dẹran táwọn Fúlàní fi ń dẹran ní oko igbó ni. If you are kérúbù onílé igbó náà ti ń gba ọ̀pá kò dẹ́ ń ṣerú ẹ̀ náà fún ní ọ̀pá àwọn olùfẹ́ máa sọ̀rọ̀ kérúbù fún ní bíbà báyà àwọn kérúbù ẹlẹ́bọ ló ń lọ òun náà kọ́pìlẹ̀ lórí kí náà kú láti tọ́ ní ó fi ń ṣe pé òun mọ báìbù òun á ṣe lo báìbù wo lẹ́ ń lò ègún lẹ́ ń gé síra ní ó ní kẹ ìwà mímọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ sọ. It's not because you can reverse okay o lè recite the Bible láti Genesis to Revelation. It's not ọ̀rọ̀ nú ẹ̀ ọ̀rọ̀ àṣẹ náà ọ̀rọ̀ táwọn èèyàn nígbà yẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ láyé ó ló ti wà látètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí. It's a continuous something ayérayé lọ́lọ́run kò ní kẹ́ bá máa lo Bible àbí kẹ́ lo anything kẹ́ máa fi gégùn kò rán yín níṣẹ́ ẹ̀ ń gbégùn sórí ara yín. Ìwà mímọ́ ọ̀nà ìwà mímọ́ lọ́lọ́run fún gbogbo wa to if you are kérúbù and seraphim even as a Christian ìwà mímọ́ Ọlọ́run ká mú ìwà Ọlọ́run ṣe bọ́ torí pé ẹ̀ ń tẹ̀ sí bàbá lójú làwọn náà ṣe jáde sí i ó wá jẹ́rú èmi lẹ́ ń bú mi tẹ̀ ní mind I don't care ẹ̀ ń gba iná bàbá dẹ̀ ti sọ fún yẹn inú ẹ̀ lọ pọ̀ ọmọ yín èyí tó bá ná ọmọ nù yẹn lọ́mọ èyí tó bá dẹ̀ ti wù wá ní ẹ máa bí èmi ò ní sọ pé ká má bì ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ sí bàbá á ṣẹlẹ̀ sí yín àwítọ́nà ẹ̀ ń tàbọn ẹni why did Baba go to GQ àbí kí wọ́n pè why did he go to GQ and he did said QH radio QH ó ní ó tàbọn ó ní why did Baba said why did he said what he said ó ṣàtàbọn yẹn tẹ́ bá lọ tún gbọ́ mo ní ẹ wo àwọn eléyìí tó bá wọn náà mọ iléèwé láwọn àwọn London nítorí pé kò sí team Duncan náà rí wá sí London it doesn't matter yóò níṣẹ́ tó bá níṣẹ́ ẹ máa rìn kiri bí ìgbóná kiri látàárọ̀ àtàárọ̀ lẹ ti wà pẹ̀lú wọn lẹ ti bèbú ẹ gbà àṣírí àwọn kan síta àṣírí èwo lẹ ní lọ́wọ́ ẹ táṣì àwọn olóńpètè tó yẹn ọkọ ní ẹ̀kọ́ pé wọn kọ bẹ̀bẹ̀ àwọn tó ti ṣí lọ tẹ bá tún gbà wọn padà wọn máa dá wọn á fìtì náà wọn máa da nǹkan rú pátápátá fún yín ni ọtí náà ọmọ ègbé máa ṣègbé kò sígbà ọmọ ègbé máa ṣègbé ni ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ tó bá lọ tó mọ̀ tó kúrò lọ́nà Ọlọ́run ó máa ṣègbé ni definitely kò dẹ̀ sí padà mọ́ kí ni bàbá yìí ṣe fún yín nítorí pé ó dárúkọ àwọn kan kò dárúkọ ẹ̀dẹ̀ wá fẹ́ kú ẹ fẹ́ dákú sí ayé yín lọ́rùn àbí tìjọba lọ́rùn tó bá dárúkọ ẹ kò mí ní kankan ẹyẹ má ṣe bàbá kọ́ lẹ̀ ń ṣe fún náà you are doing it for God and humanity kí ló dé bẹ́ẹ̀ náà ìkànnà lòun ṣẹ̀lá sówọ́ tẹ́ bá lọ church ẹ̀yin nìkan lẹ̀ lọ church ni tẹ́ bá ní agbára tẹ́ bá fẹ́ lò you will not come out and be bragging ẹ ṣe ní kọ̀rọ̀ yàrá yín kẹ́ mọ̀ bí Ọlọ́run ṣe jù yín lọ tó kẹ́ mọ̀ títóbi agbára tẹ́ bá wà lórí òtítọ́ àti òdodo báyà ìlọ Ọlọ́run máa gbìjà àbí bàbá ní bàbá tẹ́ ń bú mo dẹ̀ ń gbọ́ òní ìní mi kénígbè níbẹ̀ ń lọ ṣé ọ̀pá darandaran tó fún ẹ wọn ò lè worú ẹ̀kọ́ fún ẹ lọ́pàá ní onílé ọgbọ́n àbọ̀dọ̀ pé àwa ta wà níbà àmọ́ bó ṣe ń lọ ni Ọlọ́run ìwọ jẹ́ kí n mọ ibi tó ti ń worship honestly ìwọ kérúbù ẹ̀dẹ̀ wá ń lanu báìbì náà tó fi ń jẹ́ kiri kan máa ń lo ẹ̀dí tó know anything wọn ò ní kẹ́ lò ní òdì ìwà mímọ́ ọ̀nà ìwà mímọ́ is applicable to everyone ẹ má ní amọ̀nìkejì yín lára I never
come for you. Mo wá fún ẹ rí now. I did not come for you. Ìfọ́ ìjọ́ kìíní náà èbú ló bú mi láì ṣe pé mo mọ̀ ẹ́ rí. Mo tún wẹ̀ mo tún gbẹ̀ ẹ́ bí pé one of those things. Ṣé báwọn ọmọ èèyàn náà ń ṣe bákan? The same thing ni kejì ẹ náà. Nítorí pọ́n fúrọ̀ ẹ̀ rí bó ṣe rí ẹ̀wọ̀ àwọn tẹ̀tẹ̀ ń tẹ̀lé ọ́bì ó rìn mí láyà mo fẹ́ for me I don't care èmi mo sọ̀rọ̀ yìí kóníkálukú sọ títẹ̀ I don't care ó ti tó bó ṣe ní bàbá bó ṣe ní ayé wọn lára bàbá kan nílé nínà ẹ wo bí bàbá bó ṣe smart ẹ wo sẹ̀lẹ̀ ẹ wo òrùngbọ̀n olóòórùn very unkept very dirty stinking man ẹ wo gbogbo bó ṣe dé kínní ó tiẹ̀ mú ó jẹ́ lọ shave dáadáa pé ó jẹ́ ń bo orí ẹ̀ mọ́lẹ̀ ní orí ẹ̀ tó dàbí fọ́kànnà àbí tó ní ṣépù tó wá sílẹ̀ bíi ìjọ̀gbọ̀n ajá bíngò ẹ wo bó ṣe wà nínú aṣọ táwọn sẹ̀lẹ̀ yòókù bá rí ẹ ó yẹ kó lé ẹ kúrò ní chọ́ọ̀chì tó ń lọ ni àwọn kan tí ń béèrè pé kí lorúkọ ẹ chọ́ọ̀chì wo ló ń lọ báyà àwọn mẹ́mbà sẹ̀lẹ̀ ó rẹ́písẹ́ǹtì sẹ̀lẹ̀ ìkànnì ẹ̀yìn náà lẹ̀ ń dalẹ̀ ayé lẹ̀ ń da àwọn religion kìnìún churches rú ọlọ́run ti ní ọ̀dọ̀ yìí ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ ó dẹ̀ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ torí ó ṣiṣẹ́ ni ó ti ṣẹ̀yọ̀ kan ní church ní sẹ̀lẹ̀ yẹn wọ́n wá ti ta fún ẹ wọ́n ní kó máa lọ ṣiṣẹ́ ó dédé ṣe nǹkan tó ń ṣe as olùṣọ́ àbí pásítọ̀ tó pe rẹ̀ ó dédé ṣe kò yí ẹni máyà tètè lọ wá bó ṣe máa lọ tọrọ ìdáríjì lọ́dọ̀ ẹni yẹn wọ́n ti ta fún ẹ pé kó máa lọ ṣẹ̀sìn that is how you are doing this and bàbá ti fún yín gégùn ti fún yín ré ẹ wá ń gbé àwọn kẹsẹ pé àwọn kan mọ̀rọ̀ sọ̀rọ̀ owó ló dá ẹ̀rọ tó dá lẹ́nu yín pé ní bíbélì èmi náà lè fi bíbélì ṣe kínní ẹ fẹ́ jóná ayérayé láti ayé yìí ẹ tiẹ̀ ní dọ́rùn inú ọ̀gbun lẹ máa wà yìí náà ni kí ló dé ẹ̀jẹ̀ fi bàbá lẹ̀ ẹjọ́ mà wọ́n ní sẹ́ńtì ẹ̀jẹ̀ bá wà mú èyí orí jomijoke tó pe rẹ̀ tó ní òun lẹ́tọ̀ọ́ rà ṣe báwọn ọmọ skul wà ní skul kí ló ń lẹ́tọ̀ àwọn teachers wà ní skul kó ló ojoojúmọ́ òun náà dúró sórí kílẹ̀ pé orúkọ ẹ̀ náà crunchy kí ló ń crunchy rẹ̀ crunchy ti kílẹ̀ àlà máa gbé tó máa gorí ẹ̀ torí ẹ̀ ní bàbá oníbàbá lára bàbá tó crunch slave wọ́n pa ọmọ ẹ̀ crunch slave bẹ́ẹ̀ ni slave ni láàánú ẹ̀ tí ẹ̀ ní feelings fọmọlá kejì yìí. kọ́fìkì ọ̀dọ́ yìí ní kíní ìfúnwà ohun ẹ̀kọ́ òyìn náà ń sọ ìdílé yìí kò jẹ́ kíní kan wo orí ẹ̀ ó mọ bó ṣe rí àwọn tó wá láti pupa gíní yẹn tí wọ́n máa ń fi ewé bo abẹ́ wọn bó ṣe jọwọ́ nìyẹn báyọ̀ kọ̀ mú ẹ kò níbẹ̀ tó náà mú àwọn kan kúrò bẹ́ẹ̀ tó wá ní kán máa survey bí wọ́ọ̀dù ṣe rí you are one of them you look like them gbogbo ṣe rí ìwà ní UK look at your look àwọn abúlé kan bẹ́tà jù ẹ lọ ọmọ lábúlé wọ́n bẹ́tà jù ẹ lọ kọ̀bìtì orí kò lọ́rùn abẹ́ẹ̀rí ìkíní ti pín àti your age wo bíbà yìí láti mú ẹ o ti pín sí méjì ó wá ṣẹnu pẹlẹbẹ kò sọ́rùn orí ọrùn ò sí mọ́ ṣé ayé ìsìn ta ló ń la party ìṣẹ́gbẹ̀ village head mistress woman òun la party ṣé bọ́ ṣe ń ṣe o tún days báyà chair lady onítọ́jọ́ òun days ojú fún wo bó ṣe rí àwọn ló ń recruit àwọn ọmọ yẹn àwọn ló ń gbé àwọn ọmọ yẹn ló ní kọ́ máa bú èbú wọn ò ní liver àtàwọn ọmọ yẹn àti oyin ẹgbẹ́ ẹbí ti ẹ̀ bìló wo ilẹ̀ ẹlẹ́bàá ìlà máa fi tiẹ̀ yìí ta ni yín náà ẹ fẹ́ máa ṣe kí n gọ̀ kiri ìyẹn náà tó máa gbà kiri wá ọdí ti ṣiṣẹ́ nonsense àṣírí òṣìwò lẹ́ni ẹ̀yin máa bàjẹ́ ọlọ́run kọ̀ ó mú yín síta ó mú irú ẹ bá dá ṣe more damage gan ó rí pé èèyàn burúkú ni yín ló ṣe àtètè mú yín wọ́n ti jẹ́ káyé rí yín ẹ̀dẹ̀ ti gba ègún ẹ̀ mọ̀ èèyàn kan sọ lọ́dọ̀ láti sinna ọlọ́run ẹ̀ ti gba nǹkan ó ti gba ègún ayérayé sórí ẹ̀ mọ̀ àwọn tó tẹ̀ wá lórí bíbà tó ń sọ̀rọ̀ wọ́n ti ta fún yín ẹ̀yin ìrankíran nítorí pé bàbá ò mention some people's name yẹn wá jẹ́ pé kẹ wá fẹ́ kọ́ iṣan ọrùn yín fẹ́ já gbogbo yín wá kóra yín jọ bí olùsí bí olórí burúkú láàárọ̀ yìí àbí báwo náà ẹ kórìjọ ẹ wá ń ṣe mítì ẹ ń ṣèpàdé àwọn ẹlẹ́yẹgò ń ṣèpàdé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí tẹ́ bá ní agbára ni ìwọ ní bàbá ẹ gbé bàbá sáré fọ́sẹ̀ kan ọdún Elédùmarè gbọ́ ẹ tó bẹ́ẹ̀ ẹ kéré sẹ́ẹ̀
ẹ wá mú àwọn ọmọ tẹ́ mọ̀ pé wọ́n máa ń bú èébú àwọn ọmọ tó yẹ kẹ́ caution ẹ tí wọ́n sínú àgbáyé ẹni kọ́ lọ forí máa gbèpè kiri wọ́n máa forí gbègùn kiri ìwọ tó ní wòlíì ní ẹ̀kọ́ múra sí wàá mọ ibi táwọn wòlíì ti ń gbẹtọ́ ti ń ṣe wọ́n ní wòlíì ní onílé igbọ́n wàá mọ̀ pé wòlíì ju wòlíì lọ báyà àwọn alábẹ́lé tí wọ́n máa ń ní ọ̀tà tó máa ń lórí gbogbo ìwo sí wọ́n fún ẹ ọ̀pá tí ọ̀pá dẹrandẹran ọ̀pá táwọn fúlàní ń lò tó fi ń da màálùú kiri ìwọ náà ṣe pé ní ìní mi wòlíì ò ní sọ síta pé wòlíì lòun tó bá kọjá àyẹ lọ́dọ̀ wòlíì á nu ẹ nípa wo tẹ́rẹ́ pàṣọ tẹ́rẹ́ bá ló máa fi nu ẹ ó jẹ́ má kọjá àyà rẹ̀ mọ́ má jẹ́ kọ́ tiẹ̀ sí tìkùtì torí ó tiẹ̀ lè gbọ́ràn ọ̀nà ó ti ní ká fi ẹ̀lẹ̀ ńjọ́ wò ṣé bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ńjọ́ wò pé má ṣe báyìí ó ní ẹ̀sìn mílẹ̀ òyìnbó náà ò lè sọ tàbọn ẹ lọ gbọ́ kíní voice v yẹn bàbá go why did bàbá go to vgh àbí kíní kan bí qh ni why did he say why did he said why did he said olódo àwọn gbẹ́ yín kàwé ní UK wọ́n improve life ara wọn ẹ̀yin wá ń ṣòṣì ẹ̀ ń bẹ́ kiri torí pọ́nrán torí oko pọ́n fúrọ̀ ẹ wo bó bí ẹ tẹ̀ ṣe rí ká orí wá rí gbàgùngbàgùn ẹ mọ hippopotamus look at that that's the shape of the hippopotamus head àti ẹ̀ lè describe ẹ̀ dáadáa ẹ wo orí ṣọlọlọ fìlà Yorùbá kò lè fi tiẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ àwọn ajákọ̀ọ́ wà tó máa ń gùn mo ní kíní gbégbé ìlú aṣọ ìbíbà tó máa ń gùn bóyá ìyẹn ṣe rí nìyẹn kó sì máa kọ́ lè lè náà ń kú fún náà ń jà fún ẹ lè bá wọn sòtọ́ pé ọ̀nà tó ń lò ó dáa àmì mọ nǹkan tẹ́lẹ̀ ní lára ló ní lábẹ́ tẹ́fẹ́ yí lórí abẹ́ ìrígò lójú ọmọ ọ̀daràn pángolo lójú ọmọ ọ̀tín gbogbo wọn ló lùkọ̀ ń kẹ́ ẹ̀ wo orun gbọ̀n go and get a clean shave kẹ́ look good kẹ́ smell good wo orí gbogbo ẹ̀ ló wọ agbádá náà agbádá pink mọ́ fìlà kí wọ́n ti ń pè wọ́n ní kọ́ yẹ àwọn tìkatìka abẹ́ rí àpò yín ẹyin tẹ́ ní ọ̀rẹ́ yín ni wọ́n o èmi ò lè bá rí eléyìí sọ̀rọ̀ mo sọ́ọ̀rì àwọn ìkàyàn àwọn èṣù èèyàn wọ́n ṣe wá náà ni wọ́n wá èrò pé they are real for justice for Mohbad nígbà tó àṣẹ wọ́n ní ìkàyè orónú ọlọ́run máa gbé gbogbo yín síta disgrace yín ìyẹn náà ẹwọ́n tó yẹn náà kọ sísàlẹ̀ Sister Kofi please can you move let people read what he put there well my big thing ni mi like kí ni like olódò pepper dem up big things ni mi like pepper them up justice for Mohbad bring it on haters so this is not the correct of haters now we need justice for Mohbad we will fish ṣé àyànfẹ́ náà dàbọ̀ máa dárúkọ bá mú ẹ wàá mọ̀ pé kérúbù ju kérúbù lọ ìwọ wá ń lẹ́nu kérúbù níta ó fẹ́ máa ba kérúbù jẹ ìwọ níwọ̀ wòlíì níbo náà ti tòróró sí ẹ lórí àwọn wo ló pè ẹ́ ta ló nù ẹ́ Daniel bandigo ò sí nínú Daniel tó ń ṣe wégbé ìgbọ́ tó ti ta fún wọn ti ta fún ẹ tó bá mọ̀ ẹ rí bọ̀dà bring it on eaters olódo kudubi àbí kí ló máa ṣe ń sọ kudubi kíní kan for free I'm giving it for free olóyìnbó ìsọnù àfà iṣẹ́ àfà ló yẹ kó máa lọ ṣe àfẹ yálùfẹ́ àfà lè kéwu má máa lọ kọ́ àwọn ọmọ lè kéwu kó máa já wọn lẹ́gbàá látòrí lórí àfà ní the look is àfà níbo ló ti get handy alimi ló ń jẹ́ alimi yọkóyọkó orí wọn bàbá pọ́n fúrọ̀ orí yín ò ta orí yín dábàdù títẹ̀ mi mo sọ yẹn I don't care wọn ò lè máa bú bàbá ká máa wò láti jọjọ́ ìta tí ń wò pé fi wọ́n lẹ̀ náà ló bá wúrewèrè wọn débi báyìí irọ́ o sẹ̀lẹ̀ lè kọ́lé lé gbogbo wọn là ń bá wí àti sẹ̀lẹ̀ àti ògbẹ̀ ẹ̀dẹ́ kọ́ gbélé náà Sister Kofi gbé agbádá pínkì gbé bí pínkì tó wọ̀ tó mú lẹ́kẹ̀ẹ́hùn òun náà gbé lẹ́kẹ̀ẹ́hùn bíbá àwọn baálé abúlé can you imagine ó ti ẹ̀sìn class àwọn dude àwọn good dude handsome good dude ẹ̀ ń sọ pé ìwọ ọ̀rẹ́ àwọn ọlọ́run máa bá mi finá yà yín ni nonsense look at them ẹ wo ìgò bá mi ẹ̀yà mi tìkatìka bá mi ṣèjì kanú ó ṣèjì kanú wọ́n mú agbádá wọn sókọ ẹ̀rí lẹ́kẹ̀ ẹ̀yìn jẹ́ ká tún sọ̀rọ̀ lórí bàbá kíná làpún fúnra rẹ̀
bàbá Làfún ti lọ rí ó fẹ́ rí lọ Mr. Jaisi ni bàbá lọ dúẹ̀ lórí nǹkan tí wọ́n sọ àti ọ̀rọ̀ táwọn èèyàn sọ bàbá ó yà kó rí wọlé àwọn Caroline lélẹ̀ ayẹ̀dí káró wọ́n ti bó àwọn náà kùnrin kọkùnrin máa bóra ìmájì ẹ wọ́wọ́ ọwọ́ knuckles gbogbo ẹ̀ bó ṣe rí ẹ ṣàfẹ́ fine by force ẹ lè fine by force orí yín gbágungbàgun yẹn ngbà tẹ́ ẹ bọ̀ tán ya tẹ́ fẹ́ rí pé ẹ fẹ́ fa àyè orí ìyá nídìí ọ̀yà pa ọ̀pá yìí tọpọ̀ mọ́ yín lórí ni abẹ́ẹ̀rí gọbú lórí gọbú ẹ̀yẹ́ máa mú bọ̀ àwọn ọmọ yín tẹ̀jà síta ẹni kan máa bú wa lọ kò ìbú òkà wa. bá mi gbé píkṣọ Sẹ̀lẹ̀ ọ̀rẹ́ mi síbẹ̀ píkṣọ Sẹ̀lẹ̀ ni mo fẹ́ wò agbádá Sẹ̀lẹ̀ yẹn ń pa mí lẹ́rìn. ṣé brọ́dà yìí lélẹ̀ ìdúró Sẹ̀lẹ̀ kọ́ ló nàgbádá o ẹni tó nàgbádá o brọ́dà yìí ló nàgbádá iye tí Alábísí ẹgbẹ́ kí ló dé. ẹni tó wà gbádá kò ṣe Sẹ̀lẹ̀ brother yìí ló wọ àlàmú tó lóun Andy alimi yọkóyọkó àfa lè kéwu this is your look look at you ẹ wo orí gọbulu eléyìí ò gbọ́dọ̀ sẹyàn ń gbó yàn gbọ́dọ̀ pàdé ẹ lọ ló bá sẹyàn ń gbà fi kí o gbé yín tún ká Ọlọ́run máa ṣàmùlà tí bá bu ẹ bá ṣe ní ẹ náà kọ́ bá máa fẹ́rẹ́ gẹ́ni ló bá lọ sẹyàn ń gbó wàhálà máa wà. Wọ́n méjì baby brother mi máa bú mi. Ẹ má bú brother mi o. Brother mi. Ó máa bú ẹ pẹ̀lú brother ẹ jẹ́ ṣọ́rẹ́. Máa bú ẹ pẹ̀lú brother ẹ ṣọ́rẹ́. Brother mi ẹjọ́. Ẹ ò tẹ́gọ̀lọ̀. Kódà o. Kókó sáré o. Sọ́gbọ̀lọ̀ ń tòótọ́ ni sọ́gbọ̀lọ̀. Ìbú ọ̀nà lórí ká máa bú bàbá sọ́gbọ̀lọ̀. Àbẹ́ẹ̀ ni ó tún wá ru ànọ́dá ìpàkọ́ sórí ẹ̀yìn síta èmi kọ́ mo gbé pọ́tò yìí sí o bọ̀dá Álímì mò ń bá rí o ìbò dárúkẹ lómi o. àwọn àtọrọ tẹ́gọ̀lọ̀ la bí ẹgẹ ọmọ fún bọ̀dá mi. ìyá máa mú aṣọ ẹ tó gbọ́dọ̀ tó tí gbà tó gbé kí wọ́n ti pè Alẹ́sà tó lòun jí ọ tó ṣe rí gan nìyẹn abẹ́ẹ̀ orí bọ̀dá Álímì àfáàfún rẹ̀ ẹ ṣe kún ẹjẹ kí n dẹ́kẹ́ lómi sọ̀rọ̀. Ọpẹ́ orí bàbá Mohbad Ọlọ́run tẹ̀ ṣe pé bàbá Mohbad gbórí gidi wá sílé ayé wọn ò patán mọ́ orí bàbá Mohbad Andy ṣé orí tó bá ti rí tẹ́gòlò wàá lọ bínú mú ìyá ẹ wàá lọ fún ní èpè gidi pé kí ló dé tó fi patán mọ́ orí ẹ because tí ìyá ẹ téèyàn bá ti ń rọbí wọ́n sọ pé kéèyàn má patán o ó yẹ kó lọ mú ìyá ẹ ó yẹ kó lọ bí pé kí ló tó ṣe patán mọ́ ẹ lórí ó rí bórí ẹ ṣe rí àfi bí iṣu ewùrà mà ní kò ní ṣèpù ordinary iṣu tẹ̀ sí ní ṣèpù bọ̀ sórí iṣu ewùrà á kàn rí gbàgùgbàgù sórí bórí ẹ ṣe rí rèé àbúrò pé mò ń bẹ ṣeré nóbì ṣeré o nóbì ṣeré oníwàwá Facebook ẹjọ mo fẹ́ tún kankan ṣe lórí live yìí mo máa padà wá Facebook ṣe gbọ́ ẹjẹ nǹkan tẹ́lẹ̀. But at the same time, our movie is telling us the truth, the actual truth, the facts.